ṣé ẹ ní court order tó sọ pé kẹ́ lọ stop wọn bẹ̀ kí ló tẹ̀ competition to the Inspector General of Police DSS àbí kẹ́ move application sí kóòtù pàápàá wípé báyìí o ilẹ̀ ìjọba ní o a sì kófìrí pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ àti agbára láti sọ pé òkè iṣẹ́ tẹ̀ ń ṣe ń bẹ̀ òun ẹ̀dá àdúró ibi tẹ̀ ń ṣe ń bẹ̀ òun lẹ́tọ̀ọ́ síbẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní láti máa gbọ́ àtẹ̀síwò káàkiri àgbáńlá ayé lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ l'Àbújá látàrí pé mínísítà lọ sí sáìtì kan ó di fàákájà láàrin ọ̀gá àgbà ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ọmọ orí ogun orí omi Yerima tí wọ́n sì jẹ́ pé ó di lọ́gbọ́lọ́gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ìlú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò sí náà là ń gbọ́ ṣùgbọ́n ṣó tọ́ sí òdende mínísítà kí wọ́n lọ mọ ọjà ní sáìtì bí wọ́n ti ń ṣe pé kí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ kí wọ́n má ṣe kíní kankan. bẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀ gbọ́ ẹ̀ mọ̀ ó sàhàn sí gbangba wípé ọ̀gágun fẹ̀yìntì ọmọọṣẹ́ ológun orí omi kan nílẹ̀ Nàìjíríà ètò ti ti Nàìjíríà pẹ̀lú gbogbo ipá àtàgbára rẹ̀ kó tó di pé ó rìtáyà bóun ló ní sáìtì òun nínú gbogbo lọ́gbọ́lọ́gbọ́ tó ń lọ káàkiri tó ń jà ràìnràìn káàkiri àwa náà ṣáà ń gbọ́ gbogbo rẹ̀ òdìndín mínísítà kí wọ́n lọ sí sáìtì kan lọ mọ́ stop àwọn èèyàn káàkiri ajá òsì torí olówó ẹ̀ṣọ́dẹ ohun tó kálukú ó jẹ náà ló ń kálukú ń wá bí kan rèé ń jò ní ọ̀gá àgbà báńkì àgbà nílẹ̀ wa ní Nàìjíríà CBN ńgbà náà lọ́hùn kò sí èbó tí wọ́n sọ fún wa tán lórí rédíò lórí tẹlifíṣàn kò sí èbó tí wọ́n sọ fún wa tán nínú pépà wípé àsìkò tó tẹlẹ́dùà fẹ́ gbàdúrà wa àsìkò tó tẹlẹ́dùà fẹ́ yọ wá nínú làásìgbò wàhálà àìrèjà àìrèmu ní Nàìjíríà wọ́n bẹ̀ sí ń ṣèbó kí làá wá ṣe ọ̀nà òlàgbà àfi ká pa náírà láró àfi ká pàwọ́ rẹ̀ dà àfi ká ṣe kìnní kan láì mà wípé nǹkan ń bẹ lẹ́yìn mẹ́fà tó ju méje lọ àbẹ́ẹ̀rí nǹkan èèyàn kan ṣoṣo ní Nàìjíríà tá a wà yìí náà nínú tó lọ́ba tó níjòyè ó kọ́ ilé 570 sínú estate kan ṣo 570 units of houses sàbújá ń bẹ̀ kò mọ́ tèkó kò mọ́ tìlú wọn kò mọ́ ti London kò mọ́ ti Amẹ́ríkà èbó yìí náà ni à ń fọ̀ náà sọ fún wa pé àwọn ràn wá lọ́wọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣàjà tòrò olówó ẹ̀ṣọ́dẹ ṣé ẹ̀ ń ṣe torí Ọlọ́run ṣé ẹ̀ ń ṣe torí interest of Nigerians ṣé ẹ̀ ń ṣe nítorí pé bóyá kó ti wà nù àbí pé gbọgbọ́n tẹ̀ ń dá náà gbogbo ariwo tẹ̀ ń pa káàkiri sáìtì náà gbogbo àwọn dúkìá tó jẹ́ ti gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn dúkìá gba àwọn ilẹ̀ tó jẹ́ ti ìjọba gbogbo ẹ̀ náà lẹ̀ ń gbà tẹ̀ ń ṣe báṣubàṣu àbí rẹ́kọ̀dù ẹ̀dà nínú ọ̀rọ̀ tí mínísítà sọ ń bẹ̀ òun nbí tó bá tẹ̀ wá níṣòro lórí ilẹ̀ ìbóyá kó wá sọ́fíìsì mi kó wá bá mi ní ìbúwá ṣe kìíní kankan ṣẹ́yìn ilẹ̀ allocate ilẹ̀ fún wa. ìwádìí wo rẹ̀ ṣe tẹ́ ẹ rí wípé ọ̀gá ajagun fẹ̀yìntì ọmọ ogun orí omi ńgbà náà tí wọ́n kó ní sáìtì wọn ìwádìí wo rẹ̀ ṣe tó fi hàn pé kò ní dọ́kúmẹ̀ntì kò gba àwọn ìwé tó yẹ kó gbà lórí ilẹ̀ wọn ẹ̀kàn déédéé fòfẹ̀rẹ̀ ẹgbọ́n orí sáìtì lọ́bẹ̀ sí lọ pariwo ńbẹ̀ ṣáàdìwó ló yẹ kẹ́ ẹ lọ pa ńbẹ̀ kákí Yerima ọ̀dọ́mọdé kan lára àwọn ọmọọṣẹ́ ológun orí omi ní Nàìjíríà AM Yerima ọ̀gbẹ́ni mo gbé sàdánkátà fún ẹ rò pé ó kéré ẹlẹ́yìn jẹ́ àbí ẹlẹ́ fọwọ́rọ́ sẹ́yìn káyì Elédùà àdúrà wa ló gbà lórí yíjọ́ náà lọ́hùn torí pé tí ì bá ṣẹlẹ̀ kí wọ́n má yìnbọn kí wọ́n má lò ohunkóhun pẹ̀lú pankẹ́ lásán tí wọ́n bá já wọ́n ò na kódà kó jẹ́ lórí òótọ́ náà pé ilẹ̀ ń jẹ̀níù ní counterfeit ni ṣé ó tọ́ sí mínísítà láti lọ́mọ pariwo ní sáìtì pé àwọn oní bẹ́ẹ̀ ẹ mọ́ ṣiṣẹ́ ń bẹ̀ àbí ẹ lọ dáwó ẹ lọ bì í wó ṣé ẹ ní court order tó sọ pé kẹ́ ẹ lọ stop wọ́n bẹ̀ kí ló tẹ̀ competition to the Inspector General of Police àbí kẹ́ ẹ petition àwọn DSS àbí kẹ́ ẹ move application sí kóòtù pàápàá wípé báyìí o ilẹ̀ ìjọba ni o a sì kófìrí pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ ilé ẹjọ́ nìkan ló ní àṣẹ àti agbára láti sọ pé òkè iṣẹ́ tẹ̀ ń ṣe ń bẹ̀ òun ẹ̀dá àdúró ibi tẹ̀ ń ṣe ń bẹ̀ òun lẹ́tọ̀ọ́ síbẹ̀ kì í wá ṣe ti mínísítà láti lọ́mọ pariwo ní sáìtì pé ẹ kú òun bẹ́ẹ̀ ti bẹ̀ kú òdìdí mínísítà nílẹ̀ wa ní Nàìjíríà ẹ má bàlú yìí jẹ́ ẹ má dórí ìlú ìkodò ẹ wá kó gbọ́ àwọn èèyàn sí ìlà ìlò òǹkàlùkù ń bọ́ sórí ìlà wọ́n ń bọ́ sórí ẹ̀rọ ayélujára òǹkàlùkù ń wí tí òǹkàlùkù ń sọ tí èyí tó hàn sí òǹkàlùkù ń sọ èyí tó sọ dáadáa èyí tó sọ dáadáa gbogbo àní ń bẹ ṣùgbọ́n èyí tẹ̀mí ń bèrè ní wípé court order wo ni mínísítà ní láti lọ mọ jà ní sáìtì pé wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ ń bè kan àbí wọn kàn ṣiṣẹ́ ń bè kan court order wo lẹ̀ ní. ilé ẹjọ́ nìkan la mọ̀ tá a gbọ́ pé ó ní agbára láti ṣe bẹ́ẹ̀ ẹ ò ṣẹ́yún ẹ fẹ̀tàn sílẹ̀ ẹ ń palàpálàpá
nígbà tó lórí ò bá ṣe ohun tó yẹ kó ṣe báwo làwọn ọmọ ẹ̀ yóò sì ṣe ohun tó yẹ kán ṣe. Ogúnlọ́gọ̀ ilẹ̀ la gbọ́ wípé wọ́n ti gbà l'Àbújá, ogúnlọ́gọ̀ àwọn mọ̀lẹ́bí ló ti dà sí ógọ́ọ̀dù nínú gbogbo ọ̀rọ̀ yìí. Ṣájà tó olówó ọ̀ṣọ́dẹ àbí ẹnìkan torí gbónúgbò tí ń ṣẹ̀yìn lásìkò tí ń ṣẹ̀yìn, èmi ò gbọ́ o wípé bóyá ẹnìkan ló ké gbàjarè pé ẹ dákun ẹ dábọ̀ o ilẹ̀ mi wọ́n gbà o ni wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ ń o, àbí kẹ́nìkan sọ pé ilẹ̀ èmi mo rà á wọ́n lé mi kó ń bẹ̀ wọ́n jẹ̀ láǹfààní láti wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ náà fi lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ nǹkan síbẹ̀, àbí bẹ́ẹ̀ nìkan ló allocate ibẹ̀ ọ̀hún fún ajagun fẹ̀yìntì orí omi ọ̀hún, bẹ́ẹ̀ nìkan ló allocate ẹ̀. Ìwádìí wo lẹ ṣe tẹ́ fi mọ̀ wípé wọn ò ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́, àti gbogbo àwọn sẹ́nétọ̀ àti kódà àtẹ̀yìn tẹ̀jẹ́ mínísítà, gbogbo náà lè mọ allocate ilẹ̀ fúnra yín, gbogbo náà lè máa allocate àwọn nǹkan ilé ẹ̀ allocate ẹ̀ fúnra yín, gbogbo nǹkan tìjọba ẹ̀ convert ẹ̀ sọ ti tira yín, àbẹ́ẹ̀ náà kọ́ lẹ̀ ń ṣe. Ṣùgbọ́n nínú kéèsì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀rí wo lẹ ní, ìwádìí wo lẹ ṣe, ọ̀dà wo lẹ ní láti ilé ẹjọ́ wípé ẹ lọ dá wọn lọ́wọ́ kọ́ ń bẹ̀, kò ní de mínísítà wa gba sáìtì lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní sáìtì, ṣe tó bójú mu tó bófin mu ni. Ẹyẹ tàn wá jẹ, ẹyẹ dà wá láàmú ní Nàìjíríà. Gbogbo lọ́gbọ́lọ́gbọ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tíjọba ilẹ̀ Amẹ́ríkà ń pé ilẹ̀ Nàìjíríà ó yẹ káwọn dá sọ̀rọ̀ wa, ó yẹ káwọn wá nǹkan ṣe sọ̀rọ̀ wa látàrí àìṣètò ààbò tó múnádóko tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ń pàkúpa, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ń pa àwọn náà ń pàkúpa. Gbogbo rẹ̀ ò tó yín rò wípé kí la lè ṣe tí gbogbo lọ́gbọ́lọ́gbọ́ ẹ̀ tí ó fi lọ dòkó lọ mú omi. Gbogbo rẹ̀ lẹ́ ń dàlẹ̀ pírẹsidẹ́ǹtì lórí, pírẹsidẹ́ǹtì ni o, pírẹsidẹ́ǹtì ni o. Ṣé pírẹsidẹ́ǹtì ló pé kí odindi mínísítà gba sáìtì lọ kó lọ mọ pariwo ń bẹ̀ báyìí láì go through due process, láì gbàṣẹ láti ọwọ́ ilé ẹjọ́? Kódà kó jẹ́ ṣọ́ọ̀bù lásán lèèyàn ń lò, àbí yàn rẹ̀ǹtì léǹbì kan, àbí wọ́n fún yàn léǹbì kan, ẹ wá fẹ́ lé kú òun bẹ̀. Ẹ gbọ́dọ̀ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ gbọ́dọ̀ gba àṣẹ láti ilé ẹjọ́ wípé òkè ọ̀dà rẹ o, wọ́n ní pé ibi tó wà yìí wọ́n ní òkú òun bẹ̀, ilé tó ń gbé yìí wọ́n ní kó kú òun bẹ̀. Wọ́n sì fún ní gbàgede pé ìgbà báyìí la fẹ́ kẹ́ ẹ kú òun bẹ̀, kì í ṣe pé mínísítà ni ó gba orí sáìtì lọ tí ó mọ̀ ṣe. Àwọn DSS àtàwọn ọlọ́pàá tí wọ́n tẹ̀lé mínísítà ń lọ, ó yẹ kí wọ́n gbà query, ó yẹ kí wọ́n query wọn, ó yẹ kí wọ́n kùtù rẹ̀ ilé àwọn gangan ló yẹ kí wọ́n fún mínísítà lámọ̀ràn pé àìsà n tá à ń ṣe yìí lẹ́gà ni o, kò bófin mu o. Jẹ̀líù lọ́rọ̀ lẹ́hun counterfeit ni ẹ ṣe petition Inspector General of Police l'Àbújá ń bẹ̀ wọ́n náà pé báyìí náà ní í ṣẹlẹ̀, àbí kẹ́ ẹ mú fún application sí ilé ẹjọ́ wípé tọ̀ báyìí ni wọ́n ṣe níbi báyìí o, kò sì bófin mu, àmẹ́ tó fún wọn ní ìyọ̀ǹda kan lọ́mọ ṣiṣẹ́ ń bẹ̀. Ilé ẹjọ́ yóò wà fún iná ọ̀dà tí ó dà wọ́n lọ́wọ́ kọ́ ń bẹ̀ pé kí iṣẹ́ dúró ń bẹ̀, kì í ṣe ti mínísítà láti lọ́ mọ jà ní sáìtì láti mọ̀ pariwo. Lieutenant General Yerima mínísítà wa wọ́n gbé lẹ́mìí gbóná pọ̀, ṣùgbọ́n ọgbọ́n àtinúdá làákàyà tó yé tọ́gbẹ̀ni fi ṣẹ́jọ́ náà ó yẹ kí wọ́n tún fi ráǹkì kú ráǹkì Yerima ni. Wọ́n ń pariwo káàkiri yóò ní ṣòro yóò ṣe kíní kankan. Ibi tí Yerima dé lónìí èmi ò rò pé àtún lè jẹ mọ́. Is a trained journalist, mass communication ló kà tó kàwé tó gboyè ń bẹ̀ kó tó de gbó darapọ̀ mọ́ iṣẹ́ ológun orí omi ní Nàìjíríà tó sì ń ṣe dáadáa. Odindi lieutenant kí civilian kan dówájú rẹ̀ pé torí pé òun jẹ́ olóṣèlú kó mọ sọ̀rọ̀ sí yàkàyàkà, kó mọ lálé rẹ̀, kó mọ pè ní dìdìrìn, kó mọ pè lópònú. Ẹ rí pé n tó bófin mu ni, tó bójú mu ni. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́, ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ, torí pé polórí ò bá ṣe dáadáa ọmọ ẹ̀yìn náà yóò fẹ́ máa rí bákan. Ẹ̀sìn iwájú ntẹ̀yìn wọn ń wò sáré. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́, ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ. Ẹ bá sì gba gbogbo ilẹ̀ náà tán, àwọn ọ̀rẹ́ yín, àwọn mọ̀lẹ́bí náà lẹ́ẹ̀ fi jìn. Ẹ wo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé, ẹ tọ́jú ẹ̀mí yín o, òkú ìlọ́kọ̀ tó bá jẹ́ kí wọ́n pa o, tó bá dúró tó bá jẹ́ kí wọ́n pa ọ́, ẹni tó pa ọ́ kò ṣeé ṣe o, kó délé ẹjọ́ kó rojú ẹnu rẹ̀ kó jàre. Nídààmú ọ̀dọ̀ àyọ̀ láṣẹ èrè o.